Àjọkẹ́ ọmọ àwọn ọba aya Peter Kọ́láwọlé ènìyàn ní jẹ́bìrì rẹ̀ láyé ń bí bàbá mímọ́ rèébì kankan oríire. Láti mú oyún títí dọmọ wọ́n gbà mọ́ wà lọ́mọwọ́ àwọn ọ̀tàgbà mi gbé ìlú òpá mi. Iṣẹ́ ọlọ́run mo rẹ́kọ̀rọ̀ délé olódì àwọn tí ò fẹ́ ń wáyé rárá. Bàbá ọ̀ṣọ́ mi oore rẹ̀ yìí ò làkàwé. Láti rẹ́kọ̀rọ̀ títí dọmọ ìrìnsẹ̀ ọ̀ṣọ́ mi ò títí mo fi wá dàgbà lágbà ìgbà tí mo rọ́. Ọmọ ọlọ́pẹ́ ni wá bàbá mímọ́ amọ́pẹ́ wọlé wá ẹ̀yin náà là ń ké sí Elédùmarè tiwa bàbá rere nìyí tí máyé yẹniyẹni bàbá alára ńlá nìyí tí múgbà yẹnìyàn ọmọ yín Abiodun Àjọkẹ́ ló ń dúpẹ́ oore ọmọ ọlọ́jọ́ ìbí ńlá ya Peter Kọ́láwọlé fún dídá tẹ́ ẹ dá sí la ṣe tún mọ́pẹ́ wá àwa yóò máa yìnyín títí láyé o Elédùmarè bàbá wa. Ìgbà tí mo rán iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi mo wá rí pé ó wá òkú pọ̀. Ìgbà tí mo rán iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi. Ọmọ ọlọ́jọ́ ìbí bàbá wa Peter Kọ́láwọlé ń kọ́ nílé ọkọ rere tí fojoojúmọ́ ayé tọ́jú táyà tọmọ ọkọ àtàtà tí fi gbogbo ìgbà tọ́jú aya ẹ̀ lọ́dẹ̀dẹ̀ àdánitán kò ní gbèsù láyè nínú ìgbéyàwó ẹ̀yin àmì ẹ ó jọ bára yín pẹ́pẹ́pẹ́ bí ewé pẹ́pẹ́ ẹ ó jọ dàgbà dùgbò nínú àlàáfíà bàbá wa Peter Kọ́láwọlé bàbá Sophie bàbá Èjìrẹ́ ògẹ́fìlà kínú alábò sídòfo oúnjẹ ọmọ ti jiná fún yín tọkọtaya àjẹpẹ́ àjẹgbó lẹ́ ó jóúnjẹ ọ̀hún o pẹ̀lú ìrọ̀rùn. Ọba wọ́n lọ́ba àwọn ọba ìbẹ̀rẹ̀ àti òpin kìnìún àwọn ẹ̀yà Júdà ìtànṣán ìràwọ̀ òwúrọ̀ àgbẹ̀ ọ̀gá àforíbalẹ̀ ìwọ ni ológo jùlọ àgbẹ̀ ọ̀gá àforíbalẹ̀ ìwọ ni ayọ̀ ayé mi o àgbẹ̀ ọ̀gá àforíbalẹ̀ ìwọ ni ológo jùlọ àgbẹ̀ ọ̀gá àforíbalẹ̀ ìwọ ni ayọ̀ ayé. Aya Peter Kọ́láwọlé gbogbo wa pátápátá ń kí yín kú oríire bàbá wa Rótìmí Fábánwò ìyá wa Àpèkẹ́ Fábánwò àti gbogbo ẹbí Fábánwò pátápátá ẹbí ìyá wa Olúdayọ̀ Àwèrè àtẹ̀mí ọmọọba Olúfayọ̀ pẹ̀lú gbogbo àwọn afẹ́nifẹ́re yín nílé lóko àti lẹ́yìn odi à ń kí yín o ẹ kú oríire. Ọ̀rọ̀ ayé mi máa dọ̀wọ́ rẹ bàbá gbogbo ohun tí mo bá ṣe ní ayé mi bàbá gbogbo ọ̀nà tí mo bá tọ̀ ní ayé yìí o gbogbo ohun tí mo bá ṣe ní ayé mi bàbá lọ́wọ́ rẹ ló wà ọ̀nà yóò máa wo tí mo lè tọ̀ láyé mi bàbá lọ́wọ́ rẹ ló wà torí wípé ajínigbé bí Àjọkẹ́
ìdílé bàbá rẹ̀ Ọmọ-Ọba Òrúbàkóyè ọmọ ọ̀sán pọ́n ọ̀sán kò ṣe rì tọ̀sán bá ṣe rì ńkọ́ olóko àṣẹbọ ọmọ ọ̀kánjúgbè ọmọ àṣẹbùrùmúdà ọmọ lábàání ọmọ mátapo ẹni tapo àtapo yẹ̀wẹ̀ ọmọ lágadé ọmọ òkú ṣẹ̀rùrù ọmọ olóbùkún àná èèkù ọmọ afa ìlú polórí olórí dé wọn kẹsẹ̀ rẹ̀ rò ọmọ ẹlẹ́sẹ̀ àjìwọ́ ọmọ ọ̀dọ́ òṣìbádéwání akéwì lolúwayẹmísí àkànkẹ́ aya kọ́láwọlé awélọ́rùn bí òkòtó ńlọ ọmọọba olúfadí ọmọọba olúfayọ láàfin òrónìmí abisokoto ṣoṣù mẹ́fà nílẹ̀ aláró ògbúdọ̀ rẹ̀ ṣọ́tíá bẹ́ẹ̀ ni ṣòkòtò bàbá mi ò gbúdọ̀ sọnù. mo wá dúpẹ́ oore àtọdúnmọ́dún mo wá dúpẹ́ oore àtòṣùmọ́ṣù mo wá dúpẹ́ oore ìgbà gbogbo èmi náà rèé Olúwa. ìyá adéṣẹwà ìyá èjìrẹ́ ará ìsokùn aya Peter Kọ́láwọlé ìwọ lọmọ ó ṣe ní ọ̀yọ̀yọ̀ máa yọ mímọ́ ohun tó ń ṣe ni kò lè pani àṣeyìísàmọ́dún ẹ kú oríire. Duniya, lafiya, ya sa sai na gode mai.